Kábíyèsí o. Yes. Ojú òpó yìí ò dáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Okay. Ṣùgbọ́n mo ti ń gbọ́ yín dáadáa báyìí. Okay. Mm, mo kàn fẹ́ béèrè pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn náà ni. Wọ́n ní pé àwọn kan pé ọba Modákẹ́kẹ́ pé àwọn èèyàn wọ́n wá ká wọn mọ́lé, wọ́n dẹ̀ ba nǹkan jẹ́ lọ́pọ̀lọpọ̀. Pé díẹ̀ gan ló kù kí wọ́n gbé olórí, kí wọ́n gbé wọn jù sínú iná. Pé wọ́n ba gbogbo dúkìá ohun ìní àwọn ni wọ́n bàjẹ́. Wọ́n dẹ̀ fi fọ́nrán ẹ̀ wọ́n fi hàn mí, àwọn àwòrán yẹn náà wọ́n fi hàn mí. Yes. Wọ́n dẹ̀ ní pé ọjọ́ tí àwọn èèyàn yẹn náà wá, pé wọ́n wá sọ́dọ̀ tí yín náà. Okay. Wọ́n dẹ̀ ní pé Follow. wọ́n ní ìdí tó ṣe gbé ìgbésẹ̀ yẹn ni wípé wọ́n ní wípé Fúlàní làwọn, pé ẹ gba Fúlàní sọ́dọ̀, pé kí ló dé tẹ́ fi gba Fúlàní sọ́dọ̀. Yes. Òtítọ́ ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Lákọ̀ọ́kọ́, Bẹ́ẹ̀ ni kábíyèsí. wá sọ́dọ̀ mi ní ààfin ọ̀dọ̀ mi ló kù ọmọ nù. Bẹ́ẹ̀ ni Òun kábíyèsí. àti àwọn èèyàn ẹ̀ díẹ̀, wọ́n á sàtò bíi 10. Wọ́n wá bá mi ní ààfin. Lọ́jọ́ gbà àkọ́kọ́, náà mo ti pàdé olóòjé ní Àkọ̀ráyédè lẹ́ẹ̀kan rí. Mo dẹ̀ rí ní ààfin bàbá wọn ní lẹ́ẹ̀kan rí. Tó jẹ́ ìgbà méjì tí mo rí. Ìgbà tó dọ́dọ̀ mi, ó ti pẹ́ sásìkò yẹn díẹ̀. Ó dẹ̀ kí mi jọ yẹn, òun àtàwọn èèyàn ni wọ́n jọ wá. Ó ní òun wá bá mi láti ràn àwọn lọ́wọ́, ìrànlọ́wọ́ làwọn wá sọ́dọ̀ mi. Mo dẹ̀ béèrè pé ìrànlọ́wọ́ wo ló bá wá. Ó ní Gàdùmọ́ ní Kogi State. Bẹ́ẹ̀ ni Bí kábíyèsí. wọ́n ti fi òun ṣe òjé ń petu. Ó ní àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbẹ̀ tó mú kí àwọn sípò padà. Wọ́n á béèrè pé kí ni irú ìṣẹ̀lẹ̀ yẹn, torí kí Yorùbá tó sá níbi kan yóò ní nǹkan tó lé wa. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Ó wá sọ fún mi, ó ní ẹ̀kún omi, ó lọ kọ́kọ́ bá wọn jà. Wọ́n torí pé ibi tí táwọn wà, ó ló súnmọ́ omi. Ó lè kejì, ó ní kidnapper ọláwọn Fúlàní herdsmen, ó náà dà wọn láàmú. Méjèèjì náà ni ò ṣe dúró de o. Ẹ ń dúró de omi olùdá rẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni. Ẹ bá dẹ̀ dúró de Fúlàní herdsmen, Yóò ẹ sápá. máa fi gbé tí ò bá lówó lọ́wọ́, ó lè ti bẹ̀ lọ sọ́run. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Onírúurú ìrànlọ́wọ́ wọn ló wá lọ́dọ̀ mi. Ó ní àwọn èèyàn ó níbi táwọn ti máa dá oko, tí wọ́n á ti máa gbin bíi ẹ̀gẹ́, iṣu, ọ̀gẹ̀dẹ̀, ó ní gbogbo nǹkan bẹ́ẹ̀ tẹ́nu ń jẹ. Wọ́n á sọ fún ọmọ àlùkò gangan ní ẹ̀wọ̀ olóòjé. Ó ní ọmọ àpétúmọ́dúnló, pé bàbá rẹ̀ pétú ni, pé olóòjé tó wà ní pétú náà ń pè ní òde ìpétú. Ó lè sọ fún pé wọ́n tó wá pé pétú yẹn, if I not local government yẹn, if I not local government mo wà, kò tí ì sí tó burú bẹ̀ yẹn. Tí Yorùbá bá lọ sájò ọ̀bá gbé, á sàpadà sílé. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Ọ̀dọ̀ ọ̀kan náà àwọn bàbá ìnáde máa padà sí. Àwa tá a jọba lórí ilẹ̀ kọ̀ọ̀kan náà lájẹ́ bàbá fún àwọn tó wà lábẹ́ wa. Mo ní ìrètí ìrìbìdì bẹ́ẹ̀ bọ́ọ̀dì. Ìwọ ló bá mi sọ̀rọ̀ báyìí. Àjọgbé rí. Àwọn tó kó wá àjọgbé rí. Mo ní kémi tó so gbogbo màá pe lọ́ọ̀yà mi. Lọ́ọ̀yà mi dẹ̀ máa ṣèwé. Tẹ́ bá ti lè sáìn, ẹ̀rẹ̀ lọ take affidavit ní court. Òfin tó ń bẹ níbẹ̀ tẹ́ bá ti tẹ sáìn, ó ti parí. Torí àwọn òǹjalè lọ́dọ̀ wa ń bì. Tẹ́ bá ń jalè, ẹ tó bá jalè, kóòtù ló bá rẹ̀ o. Kò sí kidnapping bí yìí o. Kò dẹ̀ sí wọ́n ọ̀daràn kankan pé wọ́n lọ rọ́ọ̀bù tàbí wọ́n ṣe ẹ̀kan bí báyìí. Òun náà dẹ̀ ní kó tó di fáwọn òde gan ọmọ tó ń bá òun lé mú ìyàn lẹ́yìn kó bá ń lójú jẹ́. Wáyé, mo dẹ̀ sọ fún un pé òde ìpẹ́tù ọba ló pé rẹ̀ o. Kì í ṣe Ọ̀ṣun state government ló fẹ́ ní certificate. Ọ̀ṣun state government kò dẹ̀ ká ọ̀rẹ́. Ọba tó jẹ́ àlegbà bíbá ẹ̀ o. Bí mo bá fi ẹ́ sí àlepè ẹ̀ lọ́ba o, ó ṣẹ̀ṣẹ̀ jẹ baálẹ̀ lábẹ́ mi tí màá jáwé ilẹ̀ lórí ni o. Ẹni tí tó bá kiri jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì máa kọrọ ojú sí mi níṣẹ́ o. Bẹ́ẹ̀ ni Ọ̀ṣun kábíyèsí. state government ló lẹ́tọ̀ọ́ àti gbé ọ̀pá àṣà àti certificate ìfẹ́ tó bá jẹ ọba lábẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ó dẹ̀ accept. Mo ní mi ò ní sọ pé àwọn tó dẹ́jọ́ yìí rẹ̀ yìí kọ́ máa worship ẹ̀. Màá fààyè kọ́ máa worship ẹ̀ lẹ̀. Gbogbo ètò wà lábẹ́ ọba náà ló wà lábẹ́ baálẹ̀. Ó dẹ̀ agree.
ló dáa máa pé àwọn ènìyàn mi àwọn tó jẹ́jọ́ èmi máa pè wọ́n á jọ ṣe mítìn ẹ tí oko bàbá ẹ̀ tó bá pọ̀ tó fẹ́ tà tó bá ti pè yín tó bá ti sọ fún mi máa pè yín ẹ lọ sanwó ẹ tó gbowó tó ti ta property ó ti mọ̀ wípé kò sí lọ́wọ́ mọ́ òun ti jọ̀wọ́ ẹ̀. gbogbo ọ̀nà tí ó sáà ní sí wàhálà ni mo ṣánlẹ̀ fún débi pé ó ti rí jòyè bíi mẹ́rin ó ti sọ pé àwọn oko kan àwọn ò lè débẹ̀ àwọn fẹ́ tà and then mo wò gẹ́gẹ́ bí ipò tó fẹ́ wà mo ní máa tulẹ̀ kan fún un ilẹ̀ yẹn bàbá tó bí bàbá mi ló tẹbẹ̀ dó òyò dẹ́gbẹ̀rin ni wọ́n ń pe ibẹ̀ sp ló túbẹ̀ ń gbà yẹn wọ́n rò pé opportunity tọkùnrin yìí kí wọ́n tún fi lè kọ́lé síbẹ̀ káwọn èèyàn tún lè máa gbé bẹ̀ máa túbẹ̀ fún kó máa káwọn èrò àti àwọn èèyàn kan lọ tẹ̀lé síbẹ̀ ibẹ̀ ń lọ kó á tó bí 4 mile sí òkú ọmọ nì bàbá tó bí bàbá mi ló tẹbẹ̀ dó bàbá mi gangan tó bí mi gangan rúfọ̀sì wọlé aago yẹn ni wọ́n bí sí lórí lẹ́dọ̀ yẹn ni wọ́n bí sí but nígbà tí sp dé ni wọ́n kókó bẹ́ẹ̀ gbogbo yẹn kókó bẹ́ẹ̀ ló kálukú túká ok adẹ̀ bá gbogbo ẹ lọ wọ́n yà mí ṣèwé olóòjé ti ṣáì request letter tó mú wá mo fi hàn lọ́ọ̀yà mi lọ́kọ́ da ok mo wá sọ fún pé wẹ́ẹ́ tó bá ti rí gbàdúgbò wọn bá ṣe rí okó rà nìkan wọ́n máa ṣe iṣẹ́ àgbẹ̀ni tí wọ́n bá tà fún wọn rí tí màá rí mo bá rí pé ọmọ kan wá bá mi ní palace mi ní ọmọ fáwọn ìmọ̀dẹ́kẹ́ tí mo mọ̀ gbá fúlàní lórí fúlàní wẹ̀ kí ló ń jẹ́ fúlàní ìrànwọ́ àti fúlàní ìjọgbé ní òun pẹ̀lú òjẹ́ kó ń bíbà ìrì náà mo bá ṣèpè olóòjé pé olóòjé wá o mo gbọ́ pé fúlàní kan tó mo gba fúlàní lálejò ṣé kò ṣe wọ o torí ìṣèyẹ tẹ̀ wá wò lọ́ọ̀kan èyí lè mọ̀ délé o máyẹ̀ bá yẹn kó bẹ̀rẹ̀ ó ní òní bẹ́ẹ̀ ó ní Mọdákẹ́kẹ́ ni wọ́n bí òun sí ó ní ìyá àwọn àti bàbá wọn kò nípe tí wọ́n wá ṣàtìpó ní Mọdákẹ́kẹ́ ó Mọdákẹ́kẹ́ náà bí òun sí oníbẹ̀ ló ti lọ sí primary school and secondary school ó ní ìgbà tí òun ní admission ló tó di pé òun sì ti pé Mọdákẹ́kẹ́ tó lọ sí jàlùmọ́ yẹn ló dáa báwo ni evidence ò fi lè proof pé Mọdákẹ́kẹ́ ó gbé Mọdákẹ́kẹ́ àwọn wo lẹjọ ṣe kékeré ọ̀ tẹjọ ṣe eléwèé dàgbà ó lè dàkọ more than 50 ó tó yẹ bí mẹ́wàá tó dákọ tèmi náà mọ̀ olùdá níta bá ṣe ni pé wà lọ sọ́dọ̀ bàbá Ògùnṣúà ó ní kí n wò ó ní bíṣọ Ògùnṣúà rè ìgbà àwọn àtijọ́ sọdún ògún rè ìgbà tí wọ́n ká Ògùnṣúà tó wá ń bẹ ní ìsìn ó lóun wá ń gbà yẹn bólẹ́ nínú wa mi ò rí ẹ̀ ó sì wọn bá wọ bá pọ̀ ó sì fi píkọ̀ bí òun àti Ògùnṣúà ti jọ ya fọ́tò pẹ̀lú adéarè lórí mo lè títọ́ ni wọ́n á lọ sọ́dọ̀ Ògùnṣúà kó lọ sọ fún wọn ó dẹ̀ lọ ìgbà tó débẹ̀ ó dà ọmọ tó mú lọ ó fún ní fóònù kókó fídíò òun àti Ògùnṣúà kí lè ráyè bílíf pé lótìtó ló lọ ó jẹ́ wàá bá mo fi fídíò yẹn hàn mí gbọ́dọ̀ bó ṣe fídíò yẹn dáa mo ní bọ̀dọ̀ má pè rẹ̀ fún gbogbo yẹn o because àwa tá a jọba àjùgbà aláìsí pé ẹ̀ máa fídíò wa kọ́dọ̀ máa pè rẹ̀ ní public ó ló ti gbọ́ ojú bí bóyá ló ti ju bí 15 days lọ sí bẹ́ẹ̀ yẹn mo wà ní palace ìjọ yẹn mo kàn gbúrò ariwo níta ni ọlọ́mọ ní bọ́ síta o ọlọ́mọ ní bọ́ta o àwọn ò ní gbá o àwọn ò ní ṣe o àwọn èèyàn bá ń pè mí lórí fún pé àwọn olóko máa ń wọ ìlú mo ní ìbọn oníran àwọn àwọn òbí báwo wàhálà ìbò ṣe kó inú nígbà tí máa wò tàbá yìí mo kàn ń wo ìbọn lọ́wọ́ wọn wọ́n wá fi máàkì bojú assassin àwọn eléyìí ẹ tó fi máàkì bojú ó ṣe kí ló mìn mo bá dẹ̀ jáde ọkọ̀ kan pé mi ò kí ló ń ṣẹlẹ̀ mo bá bá àwọn ẹ̀rẹ́ ìmú ni kí ló ń ṣe yín níbo lẹ ti wá wọn ní Mọdákẹ́kẹ́ ni wọn ní mo gba Fúlàní bíi báwo Fúlàní ò dé bíbá yìí rí ọ̀sẹ̀ tó ń ṣe mọ̀ọ́dún bíbá yìí ìrìnà bàbá wò gba Fúlàní láàyè rí ni ẹ̀yin ọmọ yìí kí ló ń ṣe yín báyìí ṣé ẹ̀rọ kò lẹ́fẹ̀ẹ́ yìnbọn sí tẹ̀sí kó bá wá bá mi tẹ̀sí wá kó bá wá bá mi ok àwọn ọmọ tó wà bí ní ìdáwọn náà bá kó bá tó wá ní ìtì tí state government bá gbọ́ àwọn ẹbí náà ló máa pèsè ìwé pé kí ló ń ṣẹlẹ̀ àtọ́yìn àròyìn ẹ̀dẹ́dẹ́ kó bá dé ẹbí máàkì bojú tẹ́fẹ́ wá pààyàn ni wọ́n ní ìtawọ̀ ló ní pé àwọn Fúlàní yẹn àwọn yóò káwọ́ gba wọn lọ́dọ̀ ní káwọ́ pa wọ́n dálẹ̀ lọ ní àwọn ṣe ní wọ́n bá dẹ̀ gbé machine wọn bíi 30 ni wọ́n wá o ìbọn olóró ni wọ́n gbé lọ́wọ́ mi lè parọ́ fún yìí
ìbọn olóró tó pọ̀ gidi náà gbé lọ́wọ́ o. lọ́sàn-án gbáìgbáì. tí wọ́n rí ìgbà yẹn polisi náà lèmi tí wọ́n rí ìgbà yẹn mo rí wọn lọ kí ló dé tí ò sí fúlàní ẹsẹ̀ láàrin ọba dẹ̀ lọ. nítorí tó bí 1.5 hours olóòdì pè mí pé àwọn bá ti pa o mo ní kíkà bí báwo ó ní àwọn kan kọ́ wá kókó bàbá olóòrùn lápọ̀ o ó ní wọ́n ti bà mọ́tò yìí jẹ́ ti yìnbọn fún gbogbo mọ́tò o ó ní gbogbo gíláàsì wà nílé náà ti yìnbọn fún ó ní workplace òun àwọn tó wà ń ta tó ti dúró mọ́ lára kínní aluminium door ó lóun á wò pé àwọn tó yìnbọn sí kínní aluminium yìí àwọn wo ló ń yìnbọn báyìí ó lóun sáà bọ́ síta ó lóun dé yẹn láwọn wá ó níbi kan dẹ̀ wà níbi yàrá wọn tí o ti lè gbé àbẹ́sọ̀ sókè ó lóun yá sáré ti àbẹ́sọ̀ yẹn síbi kan ó ní mo ti gun ìgànnà sókè nìyẹn òun bá tún fi àbẹ́sọ̀ yẹn dídẹ̀ padà ó bó ti wá kó níbi rúùmù tó nìyẹn tó ń lọ sí rúùmù láńlọ́ọ̀dù ó ní gbogbo bá ṣe ń yìnbọn náà lé lẹ́yìn ìbọn sábẹ́sọ̀ lẹ́yìn ìbọn sí ojú gíláàsì ó tó ń gbúrò tí àwọn ọmọ tí wọ́n wá kí wọn tó náà ń ṣèpàdé bí wọ́n ṣe débì ó dáwọn ṣèpàdé ńjọ́ yẹn ni ó tó ń gbúrò tán pé oró lọ́gà ó ní ọlọ́run ló ṣàṣeyọ ẹ̀tọ́ sáládà ẹ̀tọ́ ìbọn lọ ìbọn lù ó ní akọgun olóyìnbọn oníbọn ọ̀karùn-ún wọn ṣàládà lórí ẹ wo torí pé òkú sí Mọdákẹ́kẹ́ is 127 miles ṣẹ́wọ̀n kí tó ṣẹlẹ̀ níbẹ̀ ẹgbẹ́ mi wà lókun lórí describe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kábíyèsí. describe pé tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ìyọ̀ hẹ́ẹ̀sì tó bá sọ náà láwùí ìyẹn ò ṣojú mi rárá but ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ nítorí rí pé ó cause gbogbo problem yìí fẹ́ gbọ́ mi. bẹ́ẹ̀ni kábíyèsí mo wà pẹ̀lú yín. tó cause gbogbo problem yìí kó tó di wípé ọ̀rọ̀ fúlàní ọ̀dọ́ fúlàní ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni kábíyèsí. kó tó di wípé olóòdè wa bá mi èmi ti mú rìpọ́ọ̀tù kan lọ bá gọ́vnọ̀ Ògúnṣọ́ àti ìlú Mọdákẹ́kẹ́ mo fi ẹ̀sùn trespass kàn wá lọ́dọ̀ gọ́vnọ̀ èmi àti Ògúnṣọ́ àjọ sí abáńdì rárá àjọ pààlà rárá àti rárá. fámíà yẹn ní ọba fámíà ní Ifẹ̀ north àti Ifẹ̀ east fámíà yẹn ní báńdì fámíà ní Mọdákẹ́kẹ́ àti wọn jọ ní báńdì fámíà yẹn kì í sì ṣèlú kékeré ibi tí èmi àti fámíà ti jọ pààlà ní Ọ̀pá but Ògúnṣọ́ wá jump láti Mọdákẹ́kẹ́ ó jump sókun ọmọ ni. tẹ́ bá ti ṣe bíi kinní kan bóyá èèyàn kan rò pé bóyá kò mọ ni wọ́n ṣe rúṣúrúṣú bì kan gbàtẹ́ bá mi tó bí week or 2 weeks àwọn jòrò méjì wá bá mi pé àwọn gbọ́ pé ẹnìkan mọ̀ jẹ́ balẹ̀ kábíyèsí ń kò lè wá fi ìdáhùn lábẹ́ tí ẹ̀ sọ fún wa màlúù ìwò níbo nìyẹn màdíkẹ́ lọ pé ẹnìyẹn wá nígbà tí bàbá gbọ́ àwọn Ògúnṣọ́ ló fi ìlẹ̀kẹ̀ bọ̀ lọ́wọ́ orúkí lélẹ́yìí báyìí ọjọ́ kan wọ́n jẹ bálẹ̀ méjì kíní tí ó ti dàgbà ní ọjọ́ wọn á pe commissioner for band adjustment kó bá ní ṣẹ́tù iṣu yẹn commissioner for band adjustment wọ́n ti ápùwà tó bí ẹ̀mẹ́rin tí wọ́n dẹ̀ ń sọ fún àwọn èèyàn wa Mọdákẹ́kẹ́ pé kí ni pọ́ṣán yín ní bí báyìí ní pọ́ṣán bí báyìí Ifẹ̀ East state office lẹ́wà kí ló mú yín kúrò ní Ifẹ̀ East lọ sí Ifẹ̀ North and then kì í ṣe wípé báńdì wà láàrin ẹ̀yin àti òkú ọmọ ni fámíà lẹ́jọ́ sí àbáńdì fámíà yẹn ẹ wá jọ̀pù lórí fámíà èmi àti fámíà lájọ sí àbáńdì ọ̀pá báńdì mi àti fámíà ẹ wá fò lórí fámíà ẹ bọ́ sí tẹ́lítì òkú ọmọ ni. commissioner for band adjustment ti ṣe fún wípé part 2 ọbàs ní ọlọ́mọ ni Ògúnṣọ́ àti Mọdákẹ́kẹ́ náà part 2 ọbàs ni why in route ó ní láti lọ síbẹ̀ yẹn lédè kan wọ́n bá wá parí ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ní olóòjé àti ó ṣe fúlàní ló ṣẹlẹ̀ èmi dẹ̀ mọ̀ wípé kì í ṣe wípé olóòjé ọmọ ìlú Ìpètùmọ̀jù ni tí wọ́n sì gbé sí ìlú Mọdákẹ́kẹ́ health center ìtàsínú ni wọ́n bí wọn sí and then ọmọ ẹ̀ lọ primary school níbẹ̀ lọ secondary school níbẹ̀ ìgbà tó jẹ́ oyè ìgbàlùmọ́ tó bá tó wálé a tún wá sọ́dọ̀ Ògúnṣọ́ wá ti jọ ṣe kì í ṣe tó Ògúnṣọ́ ọmọ láti sọ pé bóyá ẹni tó jẹ́ ẹni tí wọn ò dámọ̀ ni. àbí bóyá jèjì. ó jẹ́ ìlú ẹ̀rọ. mo wà pẹ̀lú yín kábíyèsí.
fún díẹ̀ yìí gbogbo nǹkan ọmọ ẹ̀ tí wọ́n bàjẹ́ ó wà níbẹ̀ torí ọlọ́run gbà tí wọ́n wá sókù mi ò mọ́rán pa láyé mi o wọn ò yìnbọn sẹ́nì kankan bọ̀ tí wọ́n kó bọ̀ yẹn wá tó pọ̀ tí kì í ṣe ìbọn kékeré wọn ò yìnbọn sẹ́nì kankan bí mo ṣe jáde sí wọn tí mo bá wọn sọ̀rọ̀ tán báyìí ni wọ́n gbé mọ́tò wọ́n gbé machine wọ́n gbé àwọn mẹ́ta mẹ́rin tí wọ́n padà lọ bá ọmọ yẹn nílùú Mọdákẹ́kẹ́. Tẹ́mi kan wo ni pé ó yẹ kí justice wà ẹgbọ́n tí mo sọ fún yín. bẹ́ẹ̀ ni kábíyèsí. Because kọ́lọ̀ Olódùmarè kò má fẹ̀mí wa lé apànìyàn lọ́wọ́. Bóyá ọmọ yẹn tí wọ́n á ṣe nǹkan míì o ní ìlẹ̀ṣọ́ o bóyá ọmọ yẹn ṣe nǹkan míì sí wọn tẹ́ bá rí olóòdì tẹ́ bá béèrè lọ́wọ́ ẹ̀ bóyá kankan wà ń kọ̀rọ̀ tí kò sọ tẹ́ bá béèrè lọ́wọ́ ẹ̀ fún ó lè sọ fún yín tẹ́mi mọ̀ tó sátẹ̀ nìyẹn ọmọ yìí jẹ́rìí oko ìwájẹ náà làwọn wá because tó bá rìn káàkiri títì náà nǹkan burúkú ló kù tán àìsí òun jẹjẹ burúkú máa gbọ̀kan ẹ̀. bẹ́ẹ̀ ni kábíyèsí. gbogbo tèmi rò nìyẹn gbà yẹn pé ẹ tó nírú ìṣòro báyìí tó bá tóbi tí ìṣòro bá pọ̀ jù fún ọmọ náà ọ̀dọ̀ bàbá ní sátọ̀ wá. bẹ́ẹ̀ ni kábíyèsí. oṣù wa rí bẹ́ẹ̀ yẹn ìbí ọ̀wá mọ tó wá tó tún lè wà lẹ́yìn rẹ̀ o kọ́lá Olódùmarè kó bá wa dá sí i wọ́n má dẹ̀ rí wàhálà ká má rogun bàjẹ́ sílẹ̀. ó ṣe rí nìyẹn kò jù lọ́yẹ̀ lọ. ó dá ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ kábíyèsí ṣùgbọ́n lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn ṣé wọn tó tí ì sí ìgbésẹ̀ mi kankan tí wọ́n gbé. àwọn DSS pè wá a lọ sí state ID fúnra CP torí ìjọ yẹn ló wọ́n ṣe dọ́dọ̀ mi mo pe commissioner for boundary adjustment tó máa ní gbọ́ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni kábíyèsí. immediately mo tún pe CP office CP bẹ́ẹ̀ làwọn máa pè wá kódà lórí ọ̀rọ̀ yìí gan commissioner governor gan send message sí mi pé ká wá ní state mo dẹ̀ lọ deputy governor ló attend sí mi jọ yẹn the second days CP náà tó pè wá èmi àti Ògúnṣọ́ àti Olóòjé náà láti lọ síbẹ̀ ìgbà débẹ̀ náà CP náà gbọ́ lọ́tù gbọ́ lọ́sì àwọn tiẹ̀ sọ wípé Fúlàní tẹ́ sọ wípé mo akówá sí ìlú òkú ọmọ nìyẹn kí wọ́n gbọ́dọ̀ profile bẹ̀ wọ́n gbọ́dọ̀ profile di Fúlàní yẹn nígbà Ọ̀ṣun àdẹ̀túgbọ̀ kankan mọ́ báyìí tó dé CP office náà nípa dé DSS office àwọn DSS náà wọ́n bí gbèsè tó dáa ìsáwọn náà sọ ni pé lọ́yà tó ráìtì pẹ̀lísàn yẹn àwọn gbọ́dọ̀ fojú kàn án kó tó di pé yóò ráìtì pẹ̀lísàn tó wúwo tó báyìí ní sínú báyìí ó yẹ kó rí ẹ̀rí tí ó máa dúró tó dájú tó fi rí pé lótìtọ́ pé àwọn Fúlàní wà níbẹ̀ nítorí àwọn gbèsè ń gbà yẹn pé àwọn rán àwọn ọmọ àwọn ní DSS office ọmọ 6 náà wọ́n wá sí ọ̀dọ̀ wa gbogbo environment náà wò wọ́n tún kó ní environment ní pé bóyá ti lọ fún wọn tó síbì kan torí tí àwọn tó competition yẹn sọ ní pé Fúlàní yẹn o àti màálù tí wọ́n kó wá wọ́n tún tètè píkọ̀ màálù wọ́n lọ gárúngà ká màálù tí wọ́n tètè píkọ̀ ẹ̀ bẹ́ẹ̀ yóò fẹ́ tó ti Akínyẹlé nìbàdàn bóyá Akínyẹlé náà ni wọ́n lọ tó lọ tètè píkọ̀ yẹn wọ́n lọ tètè píkọ̀ màálù tí wọ́n lè tí wọ́n tàṣẹ mọ́ petition yẹn lọ sí CP office lọ sí DSS office táwọn tẹ̀sí rò pé bóyá òtítọ́ ni bọ̀tẹ́ àwọn tó mọ̀ nínú àwọn ọlọ́pàá yẹn sọ pé ọba tí wọ́n ráìtì petition ẹ̀ mọ́ kò lè ẹ́fà dá orúkọ rẹ̀ wò láìláì àwọn bí nífẹ̀ẹ́ wọ́n fẹ́ kó gbọ́n kó gbogbo ẹ̀wà láti CP office gan ni kó tó di pé àwọn tó mọ̀ ní sọ pé ẹ jẹ́ kára àkókò wá ní o táwọn bá kó gbọ́n kó gbogbo ẹ̀ lọ síbẹ̀ kí wọ́n alábàádé tẹ́wọ́ àwọn débẹ̀ táwọn ò rí kankan mọ́ tó bá bẹ̀rẹ̀ problem yóò kàn àwọn ọlọ́pàá náà o wọ́n tẹ̀ pé ní wọ́n ti sọ fún mi mo ní ẹ jẹ́ kí n máa bọ̀ lónìí èmi ò ṣe owó ni màá sọ pé mò ń wá kiri ni tí màá sọ pé ṣé ó tẹ̀lé àwọn tí mo jọba lé lórí ni màá wá gbowó lé lórí kí wọ́n máa pa wọ́n tàbí nǹkan ọ̀gbìn tẹ́lẹ̀ káwọn gangan fi ṣe owó kan fi ṣe ọ̀la kẹ́ni kankan ìdí kókàn á máa bàjẹ́ nígbà mo ti ẹjọ́ bẹ́ẹ̀ wọn tí mo sọ fún wọn mo lè identify olóògbé fún wọn àwọn tí mo rí rèé o bóyá àwọn wá ní Fúlàní ẹ̀dá mi ń ta fún wọn o wọ́n dẹ̀ bí wọ́n lè rọ ọ̀rọ̀ wọ́n béèrè orúkọ wọn ó ní ọba wálé ọ̀dá ìwọ̀n bá sínú ẹ̀ ló àwọn yẹn ní Fúlàní ò ń jẹ́ báyìí ẹ tó wá sọ́dọ̀ mi rí o àwọn tó dẹ̀ tó wá gbogbo wọn mo kó lọ sí CP office ìyẹn bí commissioner OBCP náà ló ń gbà yẹn síbẹ̀síbẹ̀ náà ẹ wo kọ́lọ́hún ó gbà wá ni kọ́lọ́hún ó gbà wá ẹ ti gbọ́ bí mo sọ. bẹ́ẹ̀ ni kábíyèsí. ní gbogbo orílẹ̀-èdè kan kí wọ́n bá ní kí ó sígbà ní wo máa
má ṣòfò bẹ́ẹ̀ dànù bẹ́ẹ̀ni tí mo lè sọ́lẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ. tọ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ kábíyèsí ṣùgbọ́n kábíyèsí ẹ má bínú ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ lọ́balọ́ba ni ṣé àwọn ọba kan kò gbọ́ sí ni àbí wọ́n gbọ́ wọn àti ìgbégbèsè kankan lórí ẹ̀ ní àbí báwo kábíyèsí. ẹ ṣe rí ọ̀rọ̀ lọ́balọ́ba ni but ní state gọ́fúnà ni ó ní gbogbo ọba tó wà ní state àbí àṣẹ gọ́fúnà gbogbo wa wà àìbẹ́ẹ̀kọ́. bẹ́ẹ̀ ni kábíyèsí. ṣé mọ̀ pé nígbà tí mo ní bàbá ògbófò àwọn ajẹbálẹ̀ sí tẹ́rìtì mi. bẹ́ẹ̀ ni kábíyèsí. immediately in fact mo send letter sí gọ́fúnà Adébọ́lá Adélékè. nígbà mo dẹ̀ send letter sí wọn torí Ọlọ́run kíákíá ni wọ́n accept letter yẹn pẹ́ẹ́dẹ̀ pé commissioner for band adjustment bí kò lọ gbọ́ nípa ọ̀rọ̀ yẹn. commissioner for band adjustment wọ́n dẹ̀ gbìyànjú kódà ewíkè tí wọ́n fún wa ní àpọ̀tẹ̀ nígbà yẹn tá a dẹ̀ ń lọ alótóbà mẹ́rin ṣe mọ̀ wọ́n bá ru kàfù mọ́gbọ́ kò ní gbọ́ wọ́n bá ru àwọn ẹ̀fọ́ fún mọ́gbà kò ní gbà. bẹ́ẹ̀ ni kábíyèsí. justice gan àwọn èèyàn wa ní Mọdákẹ́kẹ́ wọn ò tí ì dodo justice tó fi kó mọ wá pé Fúlàní ni àwọn èèyàn yìí tọ́lọ́run dẹ̀dẹ̀ kí wọ́n gbẹ̀yìn wọn sí mi lọ́rùn. wọ́n tó bá ti dọ́dọ̀ gómìnà ní state ó ti dópin ibi tó yẹ kó dé náà ẹ̀túkẹ́tù lọ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan àtọ́ba first class àtìkan gómìnà ló ní àbí. bẹ́ẹ̀ ni kábíyèsí. gómìnà dẹ̀rẹ̀ tábàlọ̀ dáwọ́ alálẹ̀ láàrin rí ní ìsìn tábà fẹ́ fi dà láàmú sí ìsìn gómìnà náà ni. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gómìnà náà lè wà. owó tó yẹ kí wọ́n fi tóòlù ṣe wọ́n fi náà mọ̀ náà lérí wàhálà yẹn. gómìnà àrí bẹ́ẹ̀ mo fi láti gómìnà bá yẹn gómìnà bẹ́ẹ̀ gbé gbèsè tó yẹ kí wọ́n gbé kó tó di tó wá di ti oníbàyìn ìbáyìí pọ̀ omi ìlú pọ̀ fún yín o ìbáyìí pọ̀ ẹ fi gan ni o ọlọ́run ṣàwá o. àṣẹ tó ẹ ṣeun kábíyèsí olódùmarè yóò túbọ̀ máa kún yín nípa ọgbọ́n ìmọ̀ àti òye tí ẹ nílò láti fi ṣe ìlú láti fi darí wa bó ṣe tọ́ àti bó ṣe yẹ olódùmarè á fi fún yín. àwọn alálẹ̀ wọn ò ní kọ̀yìn sí yín yóò mọ̀ ju yín ṣe láṣẹ Ọlọ́run kábíyèsí. ẹ ṣeun adúpẹ́ kábíyèsí ẹ má bínú fún àgbọ́dájú àti àrídájú àwọn èèyàn ẹ bá wa dárúkọ yín fún àwọn èèyàn àti ọba ìlú ibi tí ẹ jẹ́. orúkọ mi ni His Royal Majesty ọba Ọ̀dẹ́dọ̀yìn Michael Taiwo di ọlọ́mọlẹ̀ òfòkú ọmọnì Ifẹ̀ North Local Government. ó dà bẹ́ẹ̀ ẹ ṣeun kábíyèsí ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ adúpẹ́ kábíyèsí ẹ ṣeun.